díẹ̀ ló kù káwọn ọmọ ogun Iran pa olórí Isreal o. bó tiẹ̀ jẹ́ pé ọkùnrin náà ń ṣagídí ó ń ṣe bí ẹni tí wọ́n nà ní kùmọ̀ mẹ́fà tó ń pariwo kiri pé kinní ọ̀hún kò dùn òun. ṣé bí òun ló lára ẹ̀ òun náà ló mọ ibi tí kinní ọ̀hún ti bá òun. bó dùn bí kò dùn ara ẹ̀ ló mà wá. bí ọ̀rọ̀ olórí ilẹ̀ Israel mà ti rí nìyẹn, Benjamin Netanyahu. ọkùnrin náà ń pariwo pé àwọn èèyàn Iran ní àwọn ti pa òun, àmọ́ wọ́n kàn ń fi kinní náà gbé àwọn èèyàn mọ́ra ni o. wọ́n ń pariwo lásán, AI ni wọ́n ń lò, àwòrán àtọwọ́dá, kò sí kinní kan tó ṣe òun ní tòun. kókó lára òun le torí ikú kan kì í pa ẹ̀tà lójúran. kódà ó lọ síbi tí wọ́n ti ń ta kọfí, ó bẹ̀rẹ̀ sí í mú. bẹ́ẹ̀ ló ní kí àwọn onífídíò máa ya òun tó ń sọ fáwọn èèyàn pé kọfí lòun mu yìí o. bó bá sì jẹ́ Yorùbá ni orin tí ìbá máa kọ ni ẹni tó ní kí n kú aṣíwájú mi kú, ọ̀rọ̀ bí ẹkún kì í bá wò ko, ọwọ́ ni labalábá fi járí wọgbó. àmọ́ ọkùnrin náà kì í ṣe Yorùbá, Júù ni, èdè Júù náà ló sì fi ń sọ fáwọn èèyàn pé irọ́ ni wọ́n ń pa o, òun ò kú o. nítòdodo gbogbo ìlú ló ti gbọ́ ariwo pé Benjamin ti kú, pé àwọn Iran ló pa á. gbogbo àwọn ará orílẹ̀-èdè wọn làyà wọn já nígbà tí ariwo kọ́kọ́ gbàlú pé wọ́n ti pa olórí àwọn. àwọn púpọ̀ sì ń béèrè pé báwo gan-an ni wọ́n ṣe rí Benjamin pa. àyà wọn kò lè ṣe kó má já nítorí kò tí ì pẹ́ rárá tí àwọn ajagun Iran sọ pé bí ọkùnrin náà bá wọ inú ihò kọinkọin àwọn yóò bá wọ̀ ọ́, àwọn yóò sì pa á mọ́bẹ̀ tí kò ní í jáde. wọ́n lérí pé àwọn ò ní gbà kí ogun náà dáwọ́ dúró àfi nígbà tí àwọn bá mú olórí Israẹli náà balẹ̀. ohun tó jẹ́ kí ẹ̀rù bà gbogbo ìlú nígbà tí wọ́n gbọ́ lójijì lálẹ́ Sátidé pé erin ti wó, ọkùnrin náà ti tẹrí gbaṣọ. àmọ́ olórí wọn ti jáde, ó ní ọjọ́ ikú òun ò pé bó bá di lọ́la kọ̀la torí ọ̀yẹ̀kú ni ifá tí òun dá. ohun tó kàn ń dùn àwọn tí wọ́n mọ húlẹ̀húlẹ̀ ọ̀rọ̀ yìí ni bí ọkùnrin olórí Israẹli náà ti ń ṣe bíi pé kinní kan kò ṣẹlẹ̀ rárá, bíi pé kì í ṣe pé ikú tó fẹ́ẹ́ pa á kàn sí i ní fìlà lásán ni. nítorí lóòótọ́ díẹ̀ ló kù kí wọ́n ká a mọ́ bùbá kí wọ́n sì yanjú ẹ̀ lẹ́ẹ̀kan. àwọn ọmọ ogun Iran kò mú ọ̀rọ̀ náà ní kékeré, wọ́n fẹ́ pa á pátápátá ni. ṣùgbọ́n lẹ́yìn tí Benjamin ti fẹ́ fọgbọ́n pa ọ̀rọ̀ náà mọ́lẹ̀ tí kò ṣeé ṣe, ó jáde, ó kúkú fẹnu ara ẹ̀ sọ òótọ́ àti bí ọ̀rọ̀ náà ti rí. ọkùnrin náà bọ́ síta lánàá ọjọ́ Ajé Monday ọjọ́ 16 oṣù yìí, ó ṣẹ̀ṣẹ̀ wá sọ pé drone, ìyẹn ẹyẹ ìgbàlódé táwọn òyìnbó fi ń jagun kiri báyìí, ni wọ́n rán sóun. àṣàsí burúkú. ẹyẹ tó ń ju bọ́ǹbù náà sì rìn gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀ tó fi dé ilé òun tó sì ká òun mọ́lé, ló bá ró àgbá apanirun inú ẹ̀ dà sílẹ̀. kí náà sì ká òun àti ìyàwó òun mọ́ ibi tí kò dáa, àti pé tí kì í bá ṣe yíyọ Ọlọ́run ni àwọn ìbá kú fọ̀táyọ̀ ni. nígbà náà ló ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ sí lérí pé èyí tí wọ́n ṣe fóun yẹn o kò ní torí ẹ̀ dá òun tàbí ìjọba ilẹ̀ Israel dúró láti máa ja ogun náà lọ. ó ní àwọn yóò jagun náà títí táwọn yóò fi rẹ́yìn ọ̀tá àwọn ni. ó ní òun búra o fún Iran àti àwọn tí wọ́n ń tì í lẹ́yìn pé ẹni yòówù tó bá fẹ́ pa àwọn èèyàn Israel lára tọ̀hún yóò fi ẹ̀mí ẹ̀ àti àwọn ohun tó bá nídìí ni o. ó ní lójoojúmọ́ làwọn yóò máa pa àwọn afẹ̀míṣòfò ayé, pé gbogbo ohun tí àwọn sì ti là sílẹ̀ yìí tí àwọn ṣèlérí fún ara àwọn kí ogun yìí tó bẹ̀rẹ̀ rárá, gbogbo ẹ̀ làwọn máa rí i pé àwọn múṣẹ. Benjamin Netanyahu ní kí Iran kúrò nídìí ìdó, eré ọmọdé ni, wọn ò lè róhun pa wẹ́rẹ́ bẹ́ẹ̀ yẹn torí igbá làá pa, ẹnìkan kì í pàwo. àwọn Iran fúnra wọn kò wá torí èyí bẹ̀rù o. wọ́n ní Benjamin ń japoró ni, pé gíngín ló kù fún un. wọ́n ní èyí tó rí bí yọ jáde yìí kó má torí ìyẹn máa yọ, pé nígbà tí wọn yóò bá tún kọlù kò ń gẹ́ agbárí ẹ̀ ní kinní náà yóò ṣe. bẹ́ẹ̀ ní tòótọ́ sì rèé, àwọn ajagun Iran yìí kò dáwọ́ dúró, wọ́n ń jà lọ bí àrìrà ni. àwọn ará Saudi ti tún pariwo, ìyẹn Saudi Arabia, wọ́n pariwo síta lóòrọ̀ yìí pé àwọn bọ́ǹbù táwọn Iran ń jù wọlé láàrin òru, Ọlọ́run ló yọ àwọn o. bẹ́ẹ̀ ni àwọn aláṣẹ Dubai ní tiwọn ní
bọ́ǹbù burúkú kan tí àwọn Iran yìí jù ibi tó balẹ̀ sí kò dáa nítorí nítòsí pápá ọkọ̀ òfurufú àwọn ni nígbà tí bọ́ǹbù náà sì ta ba ọ̀kan nínú àwọn ẹ̀rọ àwọn tó wà nílẹ̀ níbẹ̀ níṣe nìyẹn gbiná tí apá kan agbègbè náà sì jóná háú pé lójú ẹsẹ̀ làwọn ti dá lílọ bíbọ̀ gbogbo ọkọ̀ ojú ọ̀run dúró tí àwọn kò sì jẹ́ kí ẹropléènì fò fúngbà pípẹ́ títí tí àwọn fi rí iná náà pa tí àwọn wá ní káwọn ẹropléènì náà ṣẹ̀ṣẹ̀ máa fò ní kọ̀ọ̀kan èjèèjì títí tí àwọn yóò fi rí i pé kìnínní náà kò tún lè padà wá mọ́. níbi tí kìnínní náà mú wọn lára dé ní Dubai nìyẹn torí lójoojúmọ́ làwọn ń fara gbà àfi bí ẹni pé àwọn gan ni Iran dojú ogun náà kọ jùlọ ni. bákan náà làwọn orílẹ̀-èdè Bahrain, Qatar àti Iran náà ń pariwo pé kìnínní náà ń ba nǹkan àwọn jẹ́ torí Iran kò yéé fòòró àwọn pẹ̀lú bọ́ǹbù kò sẹ́ni tó lè rìn síbi tó wù ú ilé ní kálukú ń wà inú ilé pàápàá sì jẹ́ ibi ìbẹ̀rù nítorí àwọn bọ́ǹbù tí Iran ń jù sí àwọn iléeṣẹ́ ológun máa ń fò jáde tí yóò sì bọ́ sí àárín ìlú láàárín ọjà tàbí ní ibùgbé àwọn èèyàn ìlú. Iraq sọ ní tiwọn pé gbogbo òru mọ́jú ní àwọn ọmọ ogun àwọn fi ń paná ẹyẹ oníbọ́ǹbù tó ń fò wá bá àwọn láti Iran kò sì sẹ́nìkan tó lè ṣe nǹkan míì ju láti máa ṣọ́ àwọn ogun Iran wọ̀nyí lọ pé kó má di nǹkan tí wọn yóò mú àwọn mọ́lẹ̀ lójijì táwọn ò ní rí ibì kan bá yọ. àmọ́ ó dàbí pé ọwọ́ àwọn Isreal yìí dẹ gan ní òwúrọ̀ ọjọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọjọ́ 17 oṣù yìí nítorí níṣe ni wọ́n kéde pé àwọn ti fi bọ́ǹbù pa olórí àwọn elétò ààbò ilẹ̀ Iran ọ̀gágun Ali Larijani. wọ́n ní bọ́ǹbù àwọn ká mọ́ ibi tí kò dáa láàrin òru àwọn sì ti pa. mínísítà ètò ààbò Israel ìyẹn Israel Katz ló kéde bẹ́ẹ̀ kò sì tíì sí àlàyé kan láti Iran bóyá irọ́ lọkùnrin mínísítà náà ń pa ni àbí òótọ́ ló ń sọ. àmọ́ bí Israel bá rí olórí elétò ààbò Iran pa bẹ́ẹ̀ kìnínní náà kò ní bọ́ síbi tó dáa lára wọn. ìdí ni pé Larijani kì í ṣe èèyàn kékeré nínú ìjọba Iran torí láti ìgbà tí ìjọba náà ti bẹ̀rẹ̀ ní 1979 ló ti wà nínú ẹ̀ gan-an. bóyá ni kò jẹ́ ìyẹn ló jẹ́ kí Trump sọ̀rọ̀ ìyẹn ọ̀rọ̀ tó sọ pé àwọn ti kápá Iran kódà àwọn ti ń béèrè fún ìpàdé pé kí àwọn jókòó sọ̀rọ̀ kí àwọn àti Israel pẹ̀lú Amẹ́ríkà jọ jókòó wo ohun tí àwọn lè ṣe láti yanjú ọ̀rọ̀ náà. àmọ́ kíá làwọn ará Iran ti jáde àwọn olórí ogun wọn sì sọ̀rọ̀ wọ́n ní èèwọ̀ nìyẹn bàbá òní ni ó dọwọ́ ọmọ òun lọ́rùn pé irọ́ burúkú ni Trump ń pa pé yàtọ̀ sí pé àwọn ò béèrè fún ìjókòó àjọsọ kankan bí Amẹ́ríkà fúnra wọn bá béèrè pé kí àwọn jọ jókòó àwọn ò ní bá wọn jókòó àfi tí àwọn bá rẹ́yìn àwọn apọmọdéjẹ tí wọ́n ń pè ní Israel yẹn bí bẹ́ẹ̀ kọ́ àwọn yóò ja ìjà náà títí tí kálukú yóò fi gbọ̀run lọ ni. Trump ní àwọn èèyàn tó lé ní 24,000 ní Iran làwọn ti pa. Iran sì ń béèrè pé níbo làwọn òkú náà wá o pé ohun tó bá ayé ọkùnrin olórí Amẹ́ríkà náà jẹ́ ní irọ́ pípa pé ṣùgbọ́n kí òun náà máa ṣọ́ra ẹ o nítorí màálùú tó rí àgbò tó ń pọ̀ ṣẹ̀ṣẹ̀ imú ẹ̀ yóò padà rú fẹ́jẹ̀ ní bí kò bá ṣọ́ra. gbogbo àwọn nǹkan wọ̀nyí ń bí Trump nínú ṣá o. ó yà á lẹ́nu pé kí ni lè tó báyìí nínú ọ̀rọ̀ Iran tí àwọn kò lè mú wọn ṣíkún bí ẹni má dìyẹ. òun ò sì mọ̀ pé ọ̀rọ̀ ìjà náà yóò di èyí tí Iran ń dá jìnnìjìnnì gbogbo àwọn orílẹ̀-èdè ilẹ̀ lárúbáwá tó kù. bẹ́ẹ̀ Iran sì ti ránṣẹ́ sí gbogbo àwọn yẹn pé orílẹ̀-èdè lárúbáwá yòówù tó bá gba àwọn Amẹ́ríkà láàyè láti dúró sórí ilẹ̀ wọn kí wọ́n sì máa tibẹ̀ ju bọ́ǹbù ránṣẹ́ sáwọn ní Iran kí orílẹ̀-èdè bẹ́ẹ̀ ti mọ̀ pé ọ̀tá làwọn yóò mú wọn o. wọ́n ní kí wọ́n lé àwọn Amẹ́ríkà dànù lọ́dọ̀ wọn bí bẹ́ẹ̀ kọ́ wọn yóò máa gbúrò iná láti ọwọ́ àwọn ni. ohun tó jẹ́ kí àwọn orílẹ̀-èdè bíi Saudi Arabia àti Dubai wà nínú wàhálà gidi nìyẹn torí ọ̀pọ̀ àdúgbò wọn ni Amẹ́ríkà ti ní ibùdó sí tẹ́lẹ̀ àwọn ibùdó yìí ni wọ́n sì ti ń ránṣẹ́ ikú sí wọn ní Iran. nítorí pé Iran ń halẹ̀ mọ́ wọn yìí àwọn èèyàn náà ń tún èrò wọn pa. Trump fúnra ẹ̀ sì mọ̀ pé tí àwọn yẹn bá fi lè ká ibùdó Amẹ́ríkà kúrò lọ́dọ̀ wọn apá àwọn ò ní ká Iran mọ́ nìyẹn o. èyí tó sì tilẹ̀ ń bí nínú jù ní tàwọn orílẹ̀-èdè tó ti pè tẹ́lẹ̀ lórí ọ̀rọ̀ Iran yìí táwọn yẹn ò sì dá a lóhùn. Trump ti pè lára àwọn ọmọ ẹgbẹ́ orílẹ̀-èdè aláṣepọ̀ tí wọ́n ń pè ní NATO pé kí wọ́n máa bọ̀ kí wọ́n kún òun lọ́wọ́
kí àwọn jọ lé Iran jìnnà síbi ojúnà agbami ńlá Strait of Hormuz, níbi tí gbogbo ọkọ̀ ojú omi ńlá tó ń gbé epo rọ̀bì láti ilẹ̀ lárúbáwá sáwọn ìlú òyìnbó wọ̀nyí máa ń gbà lọ. Ṣùgbọ́n àwọn yẹn ò dá a lóhùn o. Ó ti pe China, ó pe France, ó pe Germany àti UK pẹ̀lú South Korea. Àmọ́ àwọn yẹn ò ṣe bí ẹni pé àwọn gbọ́. Wọ́n ṣe bí ẹni pé wọn ò tiẹ̀ gbọ́ nǹkan kan tó ń sọ ni. Wọn ò sì fi ọkọ̀ ojú omi kan báyìí ránṣẹ́ sí i. Òní Trump bá lọ sórí ayélujára, ó sì kọ síbẹ̀ pé báyé ti rí nìyẹn o. Òun ti ránṣẹ́ sí àwọn orílẹ̀-èdè NATO yìí kí wọ́n máa bọ̀ kí àwọn jọ lé ìjọba àwọn afẹ̀míṣòfò Iran yìí kúrò. Àmọ́ wọn ò dá òun lóhùn o. Bẹ́ẹ̀ wá jẹ́ pé àwọn làwọn níṣòro, ọ̀dọ̀ àwọn Amẹ́ríkà yìí náà ni wọ́n ń sábọ̀ o. Àwọn wá pè wọ́n ní ìsìn, wọ́n ṣe bí ẹni pé wọn ò gbọ́. Kí ló ń ṣe wọ́n gan-an? Ìtumọ̀ èyí ni pé gbogbo ìlérí tí Trump ń lé tẹ́lẹ̀ pé ogun Iran náà kò ní pẹ́ parí, kò jọ pé òun náà tún lè lérí bẹ́ẹ̀ mọ́ o. Òun fúnra ẹ̀ ti rí i pé kìnìún náà ti le ju bí àwọn ti jọ rò ó tẹ́lẹ̀ lọ. Torí Iran yàtọ̀ sí Kuwait, wọ́n yàtọ̀ sí Saudi Arabia tàbí Iraq. Ó dàbí pé amúra àjàtẹ́lẹ̀ làwọn. Ìjà náà kò tí ì dáwọ́ dúró. Kìnìún náà ń le sí i lójoojúmọ́ tiẹ̀ ni. Bó sì ti ń le sí i bẹ́ẹ̀ ló ń kan gbogbo orílẹ̀-èdè àgbáyé, pàápàá lórí ọ̀rọ̀ epo bẹntiróòlù tó bẹ̀rẹ̀ sí gbówó lórí káàkiri ayé. Ọ̀rọ̀ náà sì ti kan Nàìjíríà débi pé àwọn ìjọba wa pàápàá kò tí ì mọ ọ̀nà tí wọn yóò gbà tàbí ohun gan tí àwọn pàápàá lè ṣe sí i. Àdúrà ni ká máa ṣe o pé ọ̀rọ̀ tá a mọwọ́ tá a mẹsẹ̀ kò ní í wọlé tọ̀ wá wá o. Ọláìwọlá Alága ló ń ṣe àkọsílẹ̀ àwọn ohun tó ń ṣẹlẹ̀ níbi ogun àgbáyé tí wọ́n ń jà ní Iran fún Ibùdó Àgbáyé fún Àṣà àti Ìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. A kú dédé àkókò yìí o.